ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde. Jídé Morunfú lóníròyìn ẹgbọ́ ròyìn náà. Ìjọba àpapọ̀ ti kọ́ 4,000 àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní àwọn ẹ̀rọ ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ iṣẹ́ àgbẹ̀ tí ó rọ̀gbọ̀kú lé lílo ẹ̀rọ. Ẹ̀kọ́ náà wáyé lábẹ́ iléeṣẹ́ ìdàgbàsókè ọ̀gbìn àti àtìlẹ́yìn pẹ̀lú àwọn olùjàǹfààní tí wọ́n ṣà láti àwọn orígun 6 tí ó wà ní orílẹ̀-èdè yìí. Ìjọba àwarawa nìkan ṣoṣo ló jẹ́ irúfẹ́ ìṣètò ìjọba tí ó yanrantí jùlọ tí àwọn ọmọ orílẹ̀-èdè gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti máa kópa nínú rẹ̀. Eléyìí jẹ́ àfojúsùn níbi ìpàdé àpérò lórí ìdìbò àpapọ̀ gbogbogbò ti ọdún 2027 tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ ìfọmọnìyàn ṣe fún ìdájọ́ ará ìlú àti láti pèsè ìfarahàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ tí ó jẹ́ ajàfún ẹ̀tọ́ ará ìlú tí ó wáyé ní ìlú Àbújá. Fún ìgbà díẹ̀, gómìnà Adémọ́lá Adélékè ti kéde ètò láti gbé ìgbìmọ̀ aládàáni láti ṣe ìwádìí àwọn ìṣẹ̀lẹ̀ kété lẹ́yìn ìdìbò gómìnà lórí ìròyìn ìṣekúpani àti àwọn ìwà ipá mìíràn tí ó sọ mọ́ ìdìbò. Gómìnà Adélékè fi eléyìí léde níbi ìpàdé oníròyìn tí ó wáyé ní ilégbèé ìjọba ní Òṣogbo tí ó ń ṣe ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Lọ́kùnrin àti lóbìnrin ọmọ Lẹ́gùrú ti kórajọpọ̀ ní pápá eré ìdárayá Dépọ̀dínà ní Ìjẹ̀bú Òde fún ọdún Ẹniṣeémù Lẹ́gùrú. Ayẹyẹ ọdọọdún náà tí ó ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe tí ó rẹwà ọmọ ènìyàn, èyí tí ó ṣe àfihàn ìfinijoyè àwọn olóyè tuntun 3, fífi àmì ẹ̀yẹ dánilọ́lá àti ṣíṣe àfihàn onírúurú ẹwà àṣà. Akọ̀ròyìn wa Fatima Hassan wà níbi ayẹyẹ mánigbàgbé náà, ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Pẹ̀lú tìlù tìfọn ijó ohun ayọ̀ lóríṣiríṣi ni àwọn ará àwọn ọ̀rẹ́ nílẹ̀ yìí àti ní ọ̀nà jíjìn fi kórajọ papọ̀ láti ṣe àyájọ́ ọdún Ẹniṣeémù Lẹ́gùrú ti ọdún 2026. Ayẹyẹ yìí ni ó dá lórí fífi àṣà ohun ìṣe ẹni pamọ́ fáwọn èèyàn tó ń bọ̀ ní ọjọ́ iwájú. Léyìí tí ijó jíjó, ẹ̀ṣà pípé àti àwọn onírànran ijó ìbílẹ̀ ògbẹ́yìn níbi ayẹyẹ náà, fífi àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ joyè àti fífún àwọn ọ̀tọ̀kùlúlù ní àmì ẹ̀yẹ, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ ní agbègbè náà. Gẹ́gẹ́ bí àṣà ohun ìṣe ilẹ̀ Ìjẹ̀bú, ìtàn Lẹ́gùrú ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ní ilẹ̀ Ìjẹ̀bú, níbi tí ayẹyẹ yìí ti ń pẹ̀lú pípa àṣà ohun ìṣe Lẹ́gùrú mọ́. Ẹniṣeémù Lẹ́gùrú tó tún jẹ́ ẹlù ti ilẹ̀ Ìjẹ̀bú, Adégbénró Tajudeen Bello Fẹ̀sọ̀gbádé àkọ́kọ́, wọ́n ṣàpèjúwe ayẹyẹ náà gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì ní ilẹ̀ Ìjẹ̀bú, lẹ́yìn tó sì pè fún ìṣọ̀kan àti láti lè túbọ̀ máa jẹ́ kí àṣà ohun ìṣe náà ó gbèrú sí ní ilẹ̀ Ìjẹ̀bú àtàgbègbè rẹ̀. Olóore Àwùjalẹ̀, olóore gbogbo Ìjẹ̀bú, ẹ má pe Lẹ́gùrú ní ẹ̀gọ̀, olóore gbogbo Ìmọ̀ba, Ẹlẹ́gùrú di ẹbọ, Ẹlẹ́gùrú di ètùtù, ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún gbogbo Ìjẹ̀bú. Ọba Ajé Lẹ́gùrú ti ilẹ̀ Ìjẹ̀bú, Ìrànsánwọ́ Olúgbénga àti àwọn èèyàn pàtàkì míì náà sọ̀rọ̀ lórí kókó ọdún náà, léyìí tí wọ́n fi jẹ́ ó di mímọ̀ wípé ó jẹ́ ohun ìṣọ̀kan láti lè ṣe àgbélárugẹ ohun àṣà ohun ìṣe, pàápàá jùlọ ìdàgbàsókè agbègbè. Àsìkò yìí ń rọ gbogbo àwọn èèyàn níta lọ́hùn kí wọ́n sọwọ́pọ̀, kó fi àgbájọwọ́ la fi ń sọ̀yà, kí wọ́n sọwọ́pọ̀ láti gbé àṣà àti ìṣe wa. Ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parun. Ọmọ mi ní fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe wa dìde. Nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe là ń ṣe. Gbogbo bó ṣe ń lọ, wọ́n lọ sí Mẹ́kà, wọ́n lọ sí Bàdà, àná lè dálẹ̀ ń Jẹ̀bú, ṣebí òkè ta àǹtí ìbà lọ sókè ta ṣẹ̀ nílé Ifẹ̀. Wọ́n lè dálẹ̀ ń bíbà kan sọ pé káà náà lọ máa gbàdúrà. Mo believe pé pẹ̀lú tí oyè yìí ó tún máa fún mi ní better chance, ó tún máa fún mi láǹfààní láti túbọ̀ ráyè láti máa bá Lẹ́gùrú jíròrò nípa bí a ṣe máa mú ìlọsíwájú bá ilẹ̀ Ìjẹ̀bú. Ìyàwó Lẹ́gùrú tí í ṣe Mọ́rẹ́níkejì Bello, nígbà tí ó ń sọ̀rọ̀ nípa kókó ayẹyẹ náà, ó sọ̀rọ̀ lórí ọ̀nà tí a lè gbé gbà láti lè jẹ́ kí ayẹyẹ ọdún Lẹ́gùrú fi ní parun. Ẹ̀sìn kò ní ká má ṣe orò ilé wa, ká má jẹ́ kí ẹ̀sìn kó lé gbogbo ẹ̀ kúrò ní ilẹ̀. Ayẹyẹ ọdún Ẹniṣeémù Lẹ́gùrú ti ọdún 2026 jẹ́ ohun tí ó kó àṣà ohun ìṣe papọ̀, léyìí tó sì jẹ́ ibi tí tolórí tẹlẹ́mù àwọn èèyàn wọn ti lè pàdé, pàápàá jùlọ láti mọ orírun wọn ní
ilẹ̀ Ìjẹ̀bú àti àwọn baba ńlá wọn. Láti lè ṣe NC Ìjẹ̀bú Òde, Ìdòwú. Àwọn ike ìmumi tí wọ́n ti mu omi inú rẹ̀ tán ti wá jẹ́ ohun tí ó gbogbo ṣíṣe àyípadà ìdọ̀tí ní àwọn ìlú ńlá. Ṣùgbọ́n ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn, àwọn ike ìmumi tí wọ́n ti dànù ti wá jẹ́ ohun iyebíye tí ó ń pèsè àǹfààní fún ìgbé ayé okòwò àti ìfìdímúlẹ̀ agbègbè. Láti ìpele ṣíṣà ìdọ̀tí láti ọ̀dọ̀ àwọn tí ó ń ṣa àwọn ike lọ sí ọ̀dọ̀ àwọn tí ó wọ́n àti àwọn tí ó ń lọ, àwọn tí ó ń sọ wọ́n di àwọn ohun èlò ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà iyebíye lórí ni ó ń farahàn nípa àwọn ike ìdọ̀tí tí àwọn ilé iṣẹ́ ìjọba sì ń kópa láti máa ṣe àkóso ẹ̀ka náà. Ẹ̀yin ará, ìwọ̀nba ìròyìn tá ní fún lálẹ́ inú ẹ kù sinmi òpin ọ̀sẹ̀, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ká sùn re o.